Pópónà ẹwà èdè òun ni Adébáyìí gẹ́gẹ́ bí a ṣe sọ sí inú ìkéde wa. Ẹ jẹ́ kí a tún mú ohun ìkọ̀wé wa kí a kọ gbólóhùn mẹ́ta yìí sílẹ̀ kí a ṣe àgbéyẹ̀wò wọn. Ẹ jẹ́ kí a mú ohun ìkọ̀wé wa kí a kọ gbólóhùn mẹ́ta yìí sílẹ̀. Gbólóhùn àkọ́kọ́ ni àgbìn sínú lè gbìn gbìn. Àgbìn sínú lè gbìn gbìn. Òun ni gbólóhùn àkọ́kọ́. Àgbìn sínú lè gbìn gbìn. Àgbìn sínú lè gbìn gbìn. Gbólóhùn kejì, àkùnsínú lẹkùn kùn. Àkùnsínú lẹkùn kùn. Gbólóhùn kẹta, ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. Ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. Ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. Ẹ jẹ́ kí n tún àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kà fún wa. Àgbìn sínú lè gbìn gbìn. Ìlà kejì tàbí gbólóhùn kejì, àkùnsínú lẹkùn kùn. Gbólóhùn kẹta, ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. Ewì tí a gbọ́ yìí tàbí gbólóhùn àtẹnudẹ́nu àwọn bàbá wa tí a gbọ́ yìí, oríṣi ewì àtayébáyé kan ni. Kò sẹ́ni tó lè sọ pé òun ni òun ṣẹ̀dá àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yìí pé òun ló ní. Gbogbo Yorùbá ló ní torí pé agbọ́njú bá lẹ́nu àwọn bàbá wa ni. Kò sí ẹni tó lè sọ pé òun lòun ṣe alákòóso àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tàbí pé òun lòun dá sílẹ̀. Àwọn gbólóhùn àtayébáyé ni wọ́n. Oríṣi ewì kan sì ni wọ́n tí a mọ̀ sí ọfọ̀. Ọfọ̀ òun ni à ń pè àwọn gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nínú àṣà ilẹ̀ wa. Bí a ṣe ní ìwì eégún ni a ní oríkì orílẹ̀, ni a ní ẹkún ìyàwó, ni a ní orin àrùntè, ni a ní orin àjàgbó. Bẹ́ẹ̀ náà la ní ọfọ̀. A ní ìyẹ̀rẹ̀ ifá pẹ̀lú, a ní ìjálá àti wo ìjálá ní púpọ̀ ìgbà. Ó dàbí pé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí a ó wo ọfọ̀ gẹ́gẹ́ bí ìkan lára àwọn ewì àtayébáyé ilẹ̀ bàbá wa. Àwọn ẹwà èdè wo ni ó súyọ nínú ọfọ̀ tí a ṣẹ̀ṣẹ̀ yẹ̀wò yìí? A ti ń sọ̀rọ̀ nípa ẹwà èdè ó ti tó bí ọjọ́ mélòó kan. Tí a bá rẹ́ni tí ó fẹ́ ṣígbá lórí àtúpalẹ̀ ọfọ̀ yìí, kí irú ẹni bẹ́ẹ̀ kí ó nàwọ́ sókè kó sì sọ̀rọ̀ fún wa. Ẹwà èdè wo ni a rí nínú àgbìn sínú lè gbìn gbìn, àkùnsínú lẹkùn kùn, ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé? Kí ni ẹwà
tí a rí nínú ọ̀fọ̀ yìí. Alàgbà Jẹ́gẹ́dẹ́. Yes, sir. Ẹ ṣé. Ẹwà èdè tí a rí nínú ẹ̀ Bẹ́ẹ̀ ni wípé à ń fi ọ̀rọ̀ wé ọ̀rọ̀. Yorùbá ní ohun tó bá jọra wọn la fi ń wéra wọn. Àfìfọ̀rọ̀wérọ̀ ni nǹkan tí ọ̀fẹ́ yìí ń sọ fún wa, torí a mọ̀ pé tégbín bá kùn àkùnsínú ni. Ẹkùn náà ìbákan náà, ọ̀rọ̀ kùnùhùn inú ẹlẹ́dẹ̀ ní í gbé, wọn kì í sọ síta. Àwọn ẹranko mẹ́tẹ̀ẹ̀ta yìí à ń fi bí wọ́n ṣe máa ń hùwà, àwa a fi ń sọ bí a fi èdè a fi ń bí ìwà wọn ṣe rí. Àfọ̀rọ̀wérọ̀ ni ẹwà èdè tá a rí nínú ẹ̀. Bó ṣe yé mi sí nìyẹn òkú gbòlé. Ẹ ṣé púpọ̀. Ohun tí ẹ sọ ó dára. Àtúnṣe tí mo kàn máa fi kún ni wípé ìṣẹrankodènìyàn ni ẹ ń gbìyànjú àti sọ níbẹ̀ yẹn. Pé nínú ìlà mẹ́tẹ̀ẹ̀ta, àwọn ẹranko tó wà níbẹ̀ yẹn, a lò wọ́n bíi pé ènìyàn ni wọ́n. Pé egbin a lò gẹ́gẹ́ bí ènìyàn tó ń gbin. Ẹkùn a lò gẹ́gẹ́ bí ènìyàn tó ń kùn. Ẹlẹ́dẹ̀ náà a lò gẹ́gẹ́ bí ènìyàn tó ń sọ̀rọ̀ nǹkan tó ń sọ yẹn tó tí ò kú sọ jákè kí àwọn èèyàn ó gbọ́. Ìfọ̀rọ̀wérọ̀ yẹn, ìṣẹrankodènìyàn ni ẹwà èdè tí ó jẹyọ níbẹ̀ yẹn. Ẹ ṣé púpọ̀. Ìyá wa Ògúnlẹ̀yẹ, arọ́wọ́ yín lókè o. Mo ti káwọ́ mi sílẹ̀, nǹkan tí mo fẹ́ sọ lẹ́ti sọ yẹn. Kò burú, ẹ ṣé. Ẹ ò tí ì káwọ́ sílẹ̀ nínú ẹ̀rọ o. Yeah, I'm trying to do that. Okay. Lower hand. Jẹ́ kí Alàgbà Jẹ́gẹ́dẹ́ náà mo ti. Kò burú, kí a má bàa pẹ́ ní orí ọ̀rọ̀ yìí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá wa Jẹ́gẹ́dẹ́ àti ìyá wa Ògúnlẹ̀yẹ fún àkitiyan tí wọ́n ṣe. Tí a bá ń sọ̀rọ̀ nípa ẹwà èdè, àwọn nǹkan tí a sábà máa ń kọ́kọ́ wò ni àwọn nǹkan bíi àwítúnwí. Tí a bá wo àwítúnwí tán, a ó wo ìṣewẹ́kú. Lẹ́yìn ìṣewẹ́kú, a ó wo ìfọ̀rọ̀ṣeré. Ẹ jẹ́ kí a wo àwítúnwí èrò nínú ọ̀fọ̀ yìí. Àwítúnwí èrò. Nínú ìlà mẹ́tẹ̀ẹ̀ta ni a ti rí àwítúnwí èrò. Èrò tí ó sì jẹyọ tí a ń ṣe àtúnwí rẹ̀ ni wípé ẹnìkan tí ó fẹ́ sọ nǹkan ṣùgbọ́n tí kò lè sọ ọ́ jáde. A rí èrò yẹn nínú mẹ́tẹ̀ẹ̀ta. Àgbínsínú legbin gbin, àkùnsínú lẹkùn kùn, ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. Bó tilẹ̀ jẹ́ pé ẹ̀hun àwọn gbólóhùn wọ̀nyí nígbà tó fi máa dé ìlà kẹta, ó yàtọ̀ sí ẹ̀hun gbólóhùn kínní àti gbólóhùn kejì, ṣùgbọ́n èrò kan náà ni ẹ̀hun mẹ́tẹ̀ẹ̀ta gbé jáde. A tún rí àwítúnwí ìhun gbólóhùn nínú gbólóhùn kínní àti gbólóhùn kejì. Ìhun wọn jọra wọn. Àgbínsínú legbin gbin, àkùnsínú lẹkùn kùn. Jẹ́ pé ìhun wọn ó jọra wọn. Ọ̀rọ̀ orúkọ, ọ̀rọ̀ ìṣe, ọ̀rọ̀ arọ́pò orúkọ tí ó parí gbólóhùn, ìhun yẹn jọra gbáà. Àgbínsínú legbin gbin, àkùnsínú lẹkùn kùn. Ṣùgbọ́n ìhun ọ̀rọ̀ hùnùhùn nínú ẹlẹ́dẹ̀ ní pé ó wá yàtọ̀ sí ìhun gbólóhùn kejì àkọ́kọ́ tó jẹ́ ìhun àkànmọ́lẹ̀. Tó jẹ́ pé òun náà ó ń fọwọ́ sí ohun tí ó ṣẹlẹ̀ nínú ìlà kínní àti ìlà kejì. A tún wá rí ìṣewẹ́kú dídún létí. Ìṣewẹ́kú dídún létí. The structural rhythm. Gbogbo very cohesive. Àkùnsínú, àgbínsínú, legbin gbin, egbin gbin, àkùnsínú, lẹkùn kùn, ẹkùn kùn, ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. A rí dídún létí bí orin nínú ìlà mẹ́tẹ̀ẹ̀ta. A tún wá rí ìfọ̀rọ̀ṣeré
láàrin egbin àti gbin pẹ̀lú ẹkùn àti kùn. Sílébù tí ó kẹ́yìn nínú egbin òun la fi ṣeré tí a fi sọ pé egbin ń gbin. Sílébù tí ó kẹ́yìn nínú ẹkùn òun la fi ṣeré tí a fi sọ pé ẹkùn ń kùn, egbin ń gbin, ẹkùn ń kùn. Wọ́n ní bí ògbìngbìn bá ń gbin bí ò bá dákẹ́, bí ọ̀rìnrín bá ń rin bí ò bá dábọ̀, àfàìmọ̀ kó mọ́ ṣe páláìsàn kan ń bẹ níhà abẹ̀hùn ni. Ògbìngbìn ń gbin, ògbìngbìn ò dákẹ́, ọ̀rìnrín ń rin, ọ̀rìnrín ò dábọ̀, àfàìmọ̀ kó mọ́ ṣe páláìsàn kan ń bẹ níhà abẹ̀hùn ni. Àwọn bàbá wa ní ìgbàgbọ́ sí pé tí ara èèyàn ò bá yá, tí àwọn ẹyẹ kan bá wá ń bà ní ẹ̀yìnkùlé ẹni yẹn tí tó ń rin, tó ń gbin, tó ń ṣe bákan, kó mọ̀ ṣe pé ẹnìyẹn ó fẹ́ jásẹ̀ nìyẹn. Òun ni wọ́n fi ń sọ pé ògbìngbìn ń gbin kò dákẹ́, ọ̀rìnrín ń rin kò dábọ̀, àfàìmọ̀ kó mọ̀ ṣe páláìsàn kan ń bẹ níhà abẹ̀hùn ni. A rí àfidípò gẹ́gẹ́ bí arọ́pò orúkọ nínú ọ̀rọ̀ hùnùhùnù. Inú ẹlẹ́dẹ̀ ń gbé tí ó wà láàárín ní àti gbé yíyẹn ó dúró fún ọ̀rọ̀ hùnùhùnù. Tí a bá wo ọ̀rọ̀ hùnùhùnù, inú ẹlẹ́dẹ̀ ni ọ̀rọ̀ hùnùhùnù ń gbé. A rí àfidípò níbẹ̀ yẹn. Tí a bá tún wò síwájú, tí a bá wá débi ìtumọ̀, kí ni kó tó di pé a tẹ̀síwájú? Ìyá wa Ògúnlẹ̀yẹ ọwọ́ yín fún wa lókè o. No. Ó wà lókè. No, sir. Ẹ jẹ́ kó lọlẹ̀. Ẹ bá mi jẹ́ kó lọlẹ̀ because I've been trying you. Mo nǹkan tó ṣẹlẹ̀ tí ò fi lọlẹ̀. Okay. Can you hear me? Okay. Mo ti káwọ́ yẹn sílẹ̀. Ẹ ṣé. Thank you. Thank you. You're welcome. Ibi ìtumọ̀ òun ni a bá ọ̀rọ̀ dé báyìí. Kí ni ìtumọ̀ ewì àtẹnudẹ́nu yìí? Ta ni ìtumọ̀ ẹ sọ sí lọ́kàn yàtọ̀ sí ọ̀rọ̀ ẹwà èdè? Ní gbólóhùn kan. Alàgbà Ṣẹ́gun Akínífẹ̀ẹ́ sí arípẹ́ ń sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ ò ṣí ojú òpó yín o tó bá ṣàwálẹ̀ ń bá sọ̀rọ̀. Mo kàn sọ̀rọ̀ síra mi ni mo ní kò sẹ́ni tó mọ̀. Lè sọ bẹ́ẹ̀. Lè sọ bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kẹ́yìn ó má mọ̀ ṣùgbọ́n alàgbà Kọ́lápọ̀ ẹ ṣeun, ọwọ́ yín ti wà lókè. Okay. Okay, màá wá sọ́dọ̀ yín yà wá Olúwọlé lẹ́yìn tí alàgbà Kọ́lápọ̀ bá sọ̀rọ̀. Felicia Òjó ẹ̀yin ní kẹta máa o. Ṣá lè fi tì síbi wípé nǹkan tó ń gbèyàn nú téèyàn ò lè sọ jáde táwọn bàbá wa àti ìyá wa máa sọ wípé àfi kó ya jẹrà mọ́ ẹnu. Ẹ ń sọ̀kò sí ojú ọ̀nà, ó kàn jẹ́ pé ibi tí ẹyẹ yẹn wà òkò ní òkúkú bábẹ̀ lọ tààrà ṣùgbọ́n ẹ ti ń sọ òkò yẹn sí ibi tí ẹyẹ yẹn wà ṣùgbọ́n òkò yẹn ò tí ì bá ẹyẹ. Ẹ ṣé púpọ̀. Ìyá wa Olúwọlé. Ẹ ṣeun. Ẹ ṣeun, ẹ kú kalẹ̀ gbogbo lé. Níwọ̀n ọgbọ́n ọmọdé tèmi, ohun tí mo rí pé ìtumọ̀ ẹ̀ tí a lè fà jáde nínú ẹ̀ ni wípé àwọn ohun tí a ní lọ́kàn àti ìgbéjáde ẹ̀ tí ò tí ì tó àsìkò àti ìgbéjáde, téèyàn wá fi òwe yẹn sọ pé àgbín sínú ni ilé gbíngbin. Ìyẹn ni pé ó pọ̀ lóyún ọkàn o ṣùgbọ́n mo dá mọ ní ibi tí mo wà yìí àsìkò ẹ̀ ò tí ì tó. Bó ṣe rí lójú tèmi nìyẹn sà àti ẹ̀yin àgbà. Ẹ ṣé púpọ̀ mà. Ẹ̀yin náà ti sọ òkò òkú díẹ̀ kékeré báyìí kí òkú yẹn kó ba ẹyẹ. Ìyá wa Felicia Òjó. Ọ̀nà là ó. Pèrègèdè. Bí ìgbà tó jẹ́ wípé ènìyàn bá nǹkan kan ń gbèyàn nínú láti sọ, bóyá àgbàlagbà ni èèyàn bá da ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé tí n bá lè sọ tó wà nínú mi yìí, bó ṣe rí ní ojú mi nìyẹn, pé ó ń gbé inú ṣùgbọ́n kò lè sọ torí pé bóyá ẹni tó fẹ́ sọ fún ó jù lọ.
ẹ ṣé púpọ̀ ẹ ti mú òkò yẹn dání ṣùgbọ́n ó dà pé ẹ̀yin ò tí ì sọ ẹ ṣeun alàgbà Fatai Ògúnmẹ́fun. ọ̀nà là o. Pèrègèdè. ẹ rò pé a lè túmọ̀ sí pé àmúmọ́ra. Ẹ ṣé púpọ̀ bí ẹ ṣe sọ ní gbólóhùn kan yẹn. Láti sọ pé àrí ìgbúdọ̀ wí ikùn mú baálé. Ẹ̀yin náà ẹ ṣeun ìyá wa Ògúnlẹ̀yẹ. Gbogbo àwọn èèyàn tí ó ti sọ̀rọ̀ níṣe ni a rí ẹni tó mú òkò dání, a rí ẹni tó ti sọ òkò ṣùgbọ́n kò tí ì sẹ́ni tí òkò rẹ̀ tó bá ẹyẹ. Amos Ògúnládé sà. Òbíládé Ògúnládé. Òbíládé. Ẹ̀yin nìkan ni Amos tó wà nínú ìpàdé yìí. Bẹ́ẹ̀ni. Fẹ́ rí ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Bẹ́ẹ̀ni. Àkọ́kọ́ náà àyájọ́ ni. Ẹ ṣeun, ìyẹn ni a mọ̀ sí ọ̀fọ̀. Sí ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀. Ẹ̀kejì ni pé bí ẹ̀ méjì bá sọ̀rọ̀ lẹ́pẹ́ ìyá kan, fẹ́ra àwọn méjì lọ pé ọ̀rọ̀ yẹn kò tí ọ̀bá sọ jáde ni pé àgbìn ló lè gbin àkùnsí kò lẹ́kùn kù. Ọ̀rọ̀ nùnùnùnù inú ẹlẹ́dẹ̀ ló máa rà sí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Oko tí ẹ̀yin mú dání ó tóbi ju oko àwọn yòókù. Ṣùgbọ́n jíjù tí ẹ̀yin náà mú padà bọ̀. Ẹ mọ ibi tí wọ́n ti ń nawọ́ sókè. Mi ò rẹ́ni, ókè ìyá wa Olújọbí àbí. Bẹ́ẹ̀ni sá mi ò rí ibi tí màá ti nawọ́. Ó yẹ kí ẹ rí ní ṣé kọ̀ǹpútà lẹ́ ń lò àbí fóònù? Fóònù. Ókè ibì kan wà tí. Ó wà ní reactions. Ibi reaction yẹn tẹ́ bá right click yẹn. Mo ti rí sá. Ókè. Mo ti rí. Alàgbà Ògúnládé ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ lọ. Mo ní òkú tí ẹ mú dání ó tóbi ju ti àwọn yòókù. Ṣùgbọ́n jíjù tí ẹ̀yin náà ju òkú yẹn kò tí ì dé ọ̀dọ̀ ẹyẹ. Ìyá wa Olújọbí. Ọ̀nà là o. Pèrègèdè. Nǹkan tèmi rí bí ni pé bóyá bàbá àti ọmọ ẹnìkan tó jù yàn lọ. Ó sọ̀rọ̀, ìwọ wá fẹ́ sọ̀rọ̀ but ó wá ń kùn dípò kó sọ̀rọ̀ yẹn. Ó wá ń kùn so ni ẹni yẹn wá fi sọ fún pé àgbínsínú ni làgbọ́n gùn. Àkùnsínú lẹkùn kùn. Àkùnsínú lẹkùn kùn. Àgbínsínú lè gbín. Ó ń sọ pé kò tó bẹ́ẹ̀ àbí wọn ò bíire pé kó sọ kínní yẹn bó ti fẹ́ sọ. Ok, ẹ ṣé púpọ̀. Ẹ jẹ́ kí a nà ń bẹ̀. Tí gbogbo wa tí a ju òkò tí òkò fi ba ẹyẹ yẹn ni pé à ń wo ọ̀rọ̀ àtayébáyé yìí gẹ́gẹ́ bí òwe, kì í ṣe òwe ọ̀fọ̀ ni. Ìdí tí òkò alàgbà Òbíládé tí ó fi tóbi ju gbogbo òkò ni pé òun jẹ́ ká mọ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé àyájọ́ lè ní tó sì jẹ́ pé ìkan náà ni àyájọ́ àti ọ̀fọ̀. Bí a bá fi ojú ohun tí ewì jẹ́ gangan tí a bá fi wò ó, a ó rí ìtumọ̀ rẹ̀ pé kì í ṣe ọ̀rọ̀ ọmọdé àti àgbà kan ni wọ́n ń sọ̀rọ̀ kan tí ò ṣe. Ọmọdé ó lè sọ̀rọ̀ yìí gan sí àgbà. Ìtumọ̀ tó wà nínú ìlà mẹ́tẹ̀ẹ̀ta ẹni tí rí kò jù bẹ́ẹ̀, tí rí kò sí nǹkan mi bí tí rí rèé ó bẹ́ẹ̀ ni kò yí padà tí àgbínsínú lè gbín àkùnsínú lẹkùn kùn ọ̀rọ̀ hùnùhùn nínú ẹlẹ́dẹ̀ gbé tí rí bẹ́ẹ̀ ni tí rí ni nǹkan tó rí yẹn inú ẹ̀ ni kó kú sí. tí rí nìyẹn ṣé gbogbo pé ẹ ń fi ojú òwe wò ó la fi ń sọ pé bóyá ọmọ kan àti àgbà tàbí ẹnìkan fẹ́ sọ̀rọ̀ kan kò sọ jákè kò rí bẹ́ẹ̀ o. Èlò ọ̀fọ̀ yìí òun ni fún ìpamọ́lẹ̀ ọ̀rọ̀. Ẹni tí a ò bá fẹ́ kó sọ̀rọ̀ tó wà nínú ẹ̀ síta la máa pa ọ̀fọ̀ yìí fún. Nílé ẹjọ́ wọ́n ń lorú ọ̀fọ̀ yìí fún àwọn agbẹjọ́rò pé n tó bá fẹ́ sọ níwájú adájọ́ náà ni kò ní lè sọ torí pé àgbésínú lè gbín.
àkùnsínú lẹkùnkùn ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní kò ní lè sọ. Well done. ọ̀pọ̀ ni tí èèyàn bá jẹ èèyàn ní gbèsè tí ẹni tí ó jẹ ẹni tó lówó tí ò fẹ́ rí gbà mọ́ ẹni tó jẹni ní gbèsè tí ò fẹ́ kẹ́niyàn wá béèrè owó lọ́wọ́ ẹ̀ mọ́ lágbájá àgbésínú lè owó ìbò ní béèrè mọ́ làkàṣègbè àkùnsínú lẹkùnkùn owó yìí wàá gbàgbé ẹ̀ ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ gbígbé. ṣé a lè pè é lóògbèdè sá. òun náà ní àyájọ́ ìkan náà ni wọ́n. tí a bá rẹ́ni tó gba ìyàwó ẹnì kejì tó ń gbọ́ pé ẹni tó ń gba ìyàwó ẹ̀ ó mà fẹ́ lọ máa gbéṣẹ̀ ó mà fẹ́ lọ máa pẹjọ́ ó mà fẹ́ lọ máa fẹjọ́ àgbé sínú lẹ́gbẹ̀ẹ́gbẹ́ àkànsínú lẹ́kùnkùn ọ̀rọ̀ hùnùhùn nínú ẹlẹ́dẹ̀ ní gbé òun ti gba ilé òun ti gbàgbé kò sẹ́ni tó máa sọ̀rọ̀ pa ẹ̀. nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ń lorú ọ̀rọ̀ bíi eléyìí sí nìyẹn ẹ má wàá gbàgbé o mo ti sọ fún wa ní orí ìpàdé yìí rí pé èmi ò kì í ṣe babaláwo tó bá wá lẹ́ni tí ó dédé lọ ń sọ̀rọ̀ eléyìí tí ò mú àwọn nǹkan tí wọ́n ń mú mọ́ tó kàn ń sọ kò lè ṣiṣẹ́ o irú nǹkan tí à ń sọ èyí tó ṣiṣẹ́ wọ́n á mú lára egbin wọ́n á mú lára ẹlẹ́dẹ̀ wọ́n á mú lára ẹkùn tí wọ́n á jò ní èjìjó tí wọ́n á wá ṣe àwọn iṣẹ́ mìíràn sí wọ́n sì tún máa mọ àwọn orúkọ àmútọ̀run wá fún àwọn nǹkan èlò wọ̀nyí tí í ṣe orúkọ àtayébáyé wọ́n á bẹ̀rẹ̀ nípa pé orúkọ báyìí lègbín jẹ́ orúkọ báyìí lẹkùn jẹ́ ọjọ́ tí ẹlẹ́dẹ̀ délé ayé orúkọ báyìí ni wọ́n ń sọ àgbésí nínú tẹgbí àkànsí nínú tẹkùn ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé ìwọ lágbájá tàbí ìwọ làkàṣègbè ohun tí o ti ń rò láti ọjọ́ ẹ̀ tó fẹ́ fi bá mi jà òun ò ní lè sọ síta mọ́ o. àwọn bàbá wa wọ́n ní agbára wọ̀nyí tí àwọn òyìnbó gbàdà kúrò lọ́wọ́ wọn. lágbára. wọ́n gbàdà kúrò lọ́wọ́ wọn. láì ṣe pé a gba orílẹ̀-èdè wa padà àwọn agbára wọ̀nyí à ní lè ṣe ìwádìí wọn mọ́ torí agbára sì pàpà wà níbi tó wà náà. ó kàn jẹ́ pé àwa ìwòyí ìyẹ́ la rí a ò rẹ́ yẹ. ìyẹ́ la rí alàgbà Abíọ́dún ọwọ́ yín ti wà lósìkè ó ṣe díẹ̀ ẹ má bínú ẹ sọ tí ẹ bá fẹ́ sọ fún wa báyìí sá. Okay, thank you, Gary. Afresan Suleiman. mo ti mọ̀tò alàgbà Kọ́ládé o alàgbà Abíọ́dún Adésínà ọwọ́ yín wà lókè. mo fẹ́ béèrè pé kí ló ń jẹ́ ẹ̀gbin. oríṣi ẹranko kan ní sa ní òde òyìnbó oríṣi ètò kan tí a mọ̀ sí cob antelope ní ẹ̀gbin cob antelope K-O-B antelope. Okay. It is to itself that the cob antelope grunts. Crop. It is to itself. She crop C-R-O-P. No, K-O-B. K-O-P. Man, K-O-B. Be like a ball. Okay. K-O-B. Yes, K-O-B. It is to itself that the cob antelope grunts. It is to itself that the leopard grunts. The gruntings of the pig reside within it. Àgbésínú lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí ẹranko náà ló lẹ́wà bí ẹ̀gbin. bẹ́ẹ̀ ni wọ́n ní ó lẹ́wà bí ẹ̀gbin. ó dára bí ẹ̀gbin. Ó dára bí ẹ̀gbin bẹ́ẹ̀ ni. Ẹnìkan wọlé tí ó lo iPad ẹjọ́ ṣẹlẹ̀ fún wa ní orúkọ yín kí n kọ́ o. Bọ́yọ̀dé ni o. Ok, ẹ káàbọ̀ mà. Yes, mo jíṣẹ́ yín o pé ẹ ní. Pé máa pẹ́ díẹ̀. Ìkan láti lọ síbẹ̀ ni pé òun ló máa jẹ́ kẹ́pẹ́ ẹ káàbọ̀. Mo ṣe wọlé náà ni. Yes, ma. Mo kí gbogbo ìjókòó mo ní kí n má interrupt. Kálẹ̀ mà. Kálẹ̀ mà káàbọ̀ mà. Yes, ma. Ẹ kú wájú. Yes, ma. Ẹ kú bọ̀ sí ìpàdé wa o. Ẹ ṣe. Ẹ ṣeun. Ẹ sì kí wa o. Ọ̀nà la pérégedé o.
ọ̀nà là o. ọ̀nà là pérégedé o. Mọ́mí ṣé ẹ ò ní ìbéèrè kankan nínú àlàyé tí a ṣe kó tó di pé a bọ́ sí orí òpin tí ẹ ṣàyìn nìkan ló yẹ kí n béèrè. Àpẹẹrẹ bíi tí ó yẹ sorry ma. ẹ ti ṣe tán kí n tó dé so mo kàn gbọ́. Ewì tí a yẹ̀wò lénìí ewì àtẹnudẹ́nu àwọn bàbá wa kan tó sọ pé àgbésínú lè gbìn gbìn àkùnsínú lẹkùnkùn ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ ní gbé. Òun ni a yẹ̀wò àwọn èèyàn sì sọ̀rọ̀ lóríṣiríṣi láti wá ìtumọ̀ ewì jáde àti ìwúlò rẹ̀ ní àwùjọ. Kò ju ìyẹn o. Ìgbà mìíràn tí a tún lè lo irú ewì yìí ni pé ṣé n pé oyè jíjẹ ó máa ń dá wàhálà sílẹ̀ láàrin ìlú. Bóyá wọ́n fẹ́ jọba ìlú tí àwọn èèyàn dù. Àwọn ẹni yẹyẹ wọ́n lè máa pa irú ọ̀fọ̀ síra wọn pé ẹni tó bá sọ pé òun lòun lẹ́tọ̀ọ́ sí kìnìkan kò mọ́ lè mú ẹjọ́ ẹ̀ wá síwájú pé òun ó jẹ́ kọ̀ọ̀kan. Àwọn agboolé yẹn pín sínú lè gbígbín ní tiwọn àkànsínú ilẹ̀kùnkùn ní tiwọn ọ̀rọ̀ hùnùhùnù inú ẹlẹ́dẹ̀ wọn ní ó máa gbé títí láì òun lágbájá ní òjò nìyí. So gbogbo àwọn nǹkan tí wọ́n sì dárúkọ yẹn tí wọ́n bá ti jó lè jíjó ó lè jẹ́ pé inú àdó kékeré kan ni ó wà. Wọ́n rí lè tó jẹ́ pé wọ́n lè tọ́lá ń bẹ̀. Wọ́n rí lè tó jẹ́ pé wọ́n lè ṣe mọ́ṣẹ́ dúdú kí wọ́n ṣe hà sílẹ̀ mẹ́ta kí wọ́n pè jù kí wọ́n sì kí wọ́n fi ahọ́n bà kó tó di pé wọ́n máa sọ tí wọ́n bá fẹ́. Kì í ṣe ẹwà nìkan ló wà nínú ọ̀rọ̀ yẹn ó tún wúlò dáadáa. wọ́n sì yọ ọmú fọ́kọ mu. a tún lè gbé sínú wo. Ẹ̀hún náà ni ó di àfọ̀ṣẹ nìyẹn tó bá ti wọnú ìwọ. tó bá ti wọnú ìwé tú. Ó di àfọ̀ṣẹ nìyẹn. Yorùbá. Irú nǹkan yẹn owó igbin yẹn jẹ́ pé owó kékeré báyìí ni owó etu irú owó igbin yẹn báyìí ni wọ́n máa rọ́ sí. Wọ́n máa pe àwọn ọ̀rọ̀ yẹn sí. ẹlẹ́sẹ̀ dúdú. Ẹ wá fi yẹn blọọkì ẹnu ẹ kó má bàa dànù. Bẹ́ẹ̀ ni. Olúwa ṣàánú. Àmín o. Ta ló ní ìbéèrè lórí ọ̀rọ̀ yìí kó tó di pé a tẹ̀síwájú o? Alàgbà Usman, kí ni àsọlé tí ẹ fẹ́ sọ? Èmi ò mọ nǹkan tí èèyàn kan lè fi kún ni wípé a ṣáà padà òun lọ̀rọ̀ tèmi. Èyí tá a bá lè kọ́ lóòótọ́ wa la ti ń dàgbà lóòótọ́. Àmọ́ èyí tá a bá lè kọ́ ń bẹ̀ kéèyàn gbìyànjú àti kọ́ torí pé kí ni gbogbo àwọn nǹkan tẹ́ra sọ fún wa wẹ́rẹ́ tá à ń rẹ́rìn-ín tá à ń pick one or two things nínú ẹ̀ yìí. It's nothing but bunch of knowledge in the sense that wọ́n tó lè kó gba àwọn kinní ìpapọ̀. Nǹkan tó lóyìnbó wá fi ń tàn wá sí ìtàn ń pè ní research. Òun làwọn bàbá yẹn ṣe táwọn ò mọ̀ pé research. You're right. Yes. Wọ́n dẹ̀ ṣe ó dẹ̀ jẹ́. Proof dẹ̀ wà fún kó jẹ́. But àwa tó ń fi sílẹ̀ àmọ́ kankan pa ẹ̀. Ó sad. So ìtàbá lè mọ̀ ń bẹ̀. Kò affect ẹ̀sìn wa tá a bá fi làákàyè gbé knowledge. Mi dẹ̀ máa ń sọ nǹkan fáwọn ọmọ mi wípé one beautiful thing about knowledge ni wípé ẹni tó kọ́ ẹ ní nǹkan yẹn gan tó bá ti mọ̀ nǹkan yẹn tán kò lè gbà lọ́wọ́ ẹ mọ́. That is the advantage of knowledge. Gbogbo àwọn ènìyàn jẹ́ kọ́ mọ̀ yẹn pé whatever you can learn from anyone, learn it. Take the time to learn it because once you grab it, ẹni tó kọ́ ẹ gan ò lè gbà lọ́wọ́ ẹ mọ́ and it's yours forever. Bẹ́ẹ̀ni. That's it. Nǹkan tí nǹkan fẹ́ fi kún nìyẹn.